pé ìgbà yóò dá wal aibu fina àwa la sì dá tá rò pé gbà ní ọ̀dá èmi ọ̀dá ẹ̀yin ọ̀dá àwọn náà dá. Only Jesus TV. Mo kí gbogbo ojú tó ń wọlé Jesus TV lọ́wọ́lọ́wọ́ ojú tẹ́ fi wò kò ní fọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a máa tó mú tuntun wá fún wa lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo tó bá ti ń lọ ní àyíká wa àti ní gbogbo àgbáyé láwọn máa fi tó wa létí èyí tá a tún mú wá fún wa lónìí ó ga lága jù ẹ wò ó ẹ ní láti lọ wò fún wa yín bẹ́ẹ̀ bá ṣe wò ẹ má gbàgbé láti bá wa comment láti bá wa like àti láti bá wa share ẹ̀yin tẹ́ ní subscribe náà ẹ bá wa subscribe kẹ́tẹ́ notification bell yẹn bá ṣe ń jáde ní tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa ó yá lókè lọ́hùn. Aeri zambi wala onataka samano lana ajana protest ìfi ẹ̀hónú hàn fúnjọba ṣe ìwà tilẹ̀kùn ariwo jẹ́nẹ́tọ̀ ńlá ńlá protest ìfi ẹ̀hónú hàn fúnjọba ẹ jẹ́ bá mi sí à prógámù yìí kọ́dọ́dọ̀ gbogbo àwọn brothers wa ẹ bá mi sí ààrẹ kọ́dọ́dọ̀ àwọn sisters wa ẹ bá mi sí ààrẹ kọ́dọ́dọ̀ àwọn àbúrò wa kọ́dọ́dọ̀ àwọn ọmọ wa ẹ jọ torí ìtọ́lọ́hún protest ṣé ní nàìjíríà wa ń bí ṣé protest tó sọ sí ìdìkan sí bẹ́ẹ̀ nàìjíríà wa yìí Fásakẹ́ Fúnkẹ́ àbúrò ní sẹ́yìn ṣé protest kan bẹ́ẹ̀ nàìjíríà tí ò mú wàhálà dání ẹ sọ protest dá sí nàìjíríà tí ì ṣe pé àìmọye ẹlẹ́kọ̀ọ́ kan sun ẹkún fún bànújẹ́ protest tí lápèjúwe tọ́gọ́rùn èèyàn wà ń ta táwọn ọgọ́ta jẹ́ ní ibi táwọn ọgọ́ta máa gbìyànjú àti bà nǹkan jẹ́ táwọn ọgọ́ta gbìyànjú àti dà nǹkan rú ṣé protest nìyẹn. protest tí a pàṣẹ nàìjíríà tó jẹ́ pàtó fi kún ìṣòro wa ní steady ká mú kú ọbẹ̀. mo rá àwọn kan jẹ́ sọ pé tí ń bẹ ńlẹ̀ yìí àdúrà ọ̀ràn kí ló wá ràn án. àwọn ìjọba tó ń kálukú ń pariwo mélòó láyé rẹ̀ tó nù wọn mélòó láyé rẹ̀ tó tìmùtìmù kẹ́gbìndà sínú ni ẹlòmíì ẹ̀ ń wò yí pé olówó ni ọlọ́lá ni oúnjẹ tó wù èyí tí pàṣẹ lábẹ́ aṣọ rẹ̀ ọjọ́jú orí ẹ̀ lọ. gbogbo àwọn ìdílé tí protest end of science tó gbọ́ omijé lójú wọn ọlọ́run ló lè rẹ̀ wọ́n lẹ́kùn. ẹ fi protest nàìjíríà with America ẹ fi protest nàìjíríà with London ṣé ẹ fẹ́ fi protest nàìjíríà wait outside kọ́dà ẹ̀ lè fi wait north. protest ilẹ̀ yorùbá táwọn tán lẹ́mìí àti dá tí wọ́n lẹ́mìí àti dá mẹ̀kúnnù ní gbèsè táwọn náà jáde. tá a bá ń sọ fún yín pé protest kọ́ ni solution ìjọba nàìjíríà mọ ìṣòro tá a ní wọ́n dẹ̀ ń gbọ́ ariwo wa kí ló dé tá a túbọ̀ máa pè ọlọ́run ó kì í sọ fún mi náà mélòó lára anybody wa nígbà Babangida bẹ́ẹ̀ a ṣe protest o nígbà Tabasa bẹ́ẹ̀ a ṣe protest nígbà Sólékan bẹ́ẹ̀ a ṣe protest bàbá Ìyábọ̀ bàbá Ọbásanjọ́ gan a ṣe protest nígbà Yar'Adua a ṣe protest nígbà tí Buhari a ṣe protest ẹ̀sùn tí gbogbo protest yẹn mú jáde lẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ ológun ọ̀la lẹ́mí wọn tún rá sí. àbí kẹ́mi pẹ̀lú yín ká lọ yí ọwọ́ wa wò àtàfà àti pásítọ̀ àti babaláwo ọ̀nà wo là ń gbà nira wa lá ní Nàìjíríà ọ̀nà wo là ń gbà fìyà jẹ wá nílẹ̀ Yorùbá. wọ́n ní ká pín wàhálà ẹ̀kọ́ sẹ́sẹ̀ ń bí ká pín àmọ́ kápá fẹ́ pín ṣé wàhálà náà fi pín nígbà tá a bá para wa tán tá a bá pín gan àwọn wo ni àwọn tí ó ṣèjọba máa ṣèjọba lé lórí.
tí wọ́n ti pàdánù lórí protest billionaire bẹ́nu wọn millionaire bẹ́nu wọn trillionaire bẹ́nu wọn sáwọn tó ti kú yẹn tún lára kankan tí wọ́n fẹ́ dánú ayé mọ́ protest sá ní Nàìjíríà. protest táwọn kan dìde wípé àwọn fẹ́ protest wọ́ọ́rọ́wọ́ táwọn kan darapọ̀ mọ́ wọn tí wọ́n máa lọ fèsì ọlọ́pàá tí wọ́n máa lọ bá sọ́jà jà tí wọ́n bẹ̀rẹ̀ ìbọn yíyìn kiri tẹ́jì ọmọ tabara alẹ́ tabara oko. tí protest Nàìjíríà bá jẹ́ wọ́ọ́rọ́wọ́ kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀ tí protest Nàìjíríà bá mú jàgídíjàgídá ni kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀. àmọ́ ẹ sọ fún mi náà mo béèrè lọ́wọ́ anybody ṣé protest ni solution? nǹkan mẹ́rin ni solution. àkọ́kọ́ ká lọ bẹ lọ ìfẹ́ ò sí ní Nàìjíríà wà ní tí ń fìyà jẹ wá ìfẹ́ tí ò sí ló já máa jíjẹ ẹ̀sìn ìfẹ́ tí ò sí ní òjì àgbà pé ẹyọ kan náà jọ ni wá protest kọ́ ni solution. àkọ́kọ́ ni àlè ó bù ìfẹ́ kí mùsùlùmí ó gbà pé ọmọ ìyá òun ni kìrìsìtẹ́nì kí kìrìsìtẹ́nì ó gbà pé ọmọ ìyá òun ni mùsùlùmí káwọn méjèèjì ó gbà pé ọmọ ìyá àwọn lóníṣẹ̀ṣe wàláhì tàláhì súnmọ́bì láìlẹ̀dí láìláìláwà ìṣòro tá a ní Nàìjíríà yóò sì máa dínkù. ìfẹ́ àkọ́kọ́ solution nìyẹn. protest báwo protest mọyì ẹ̀mí ẹ̀ṣẹ̀ tí wọ́n ti pàdánù bí àmọye protest mọyì ọmọ ológo tó ti gbógo wọlé láti bí protest mọyì ọmọ tíyà àti bàbá gbàrú lẹ́lórí tí wọ́n ń retí ọjọ́ ọ̀la rẹ̀ lọ́la tó bá ogun protest lọ. ṣèbí ẹni of SARS làwọn ọlọ́pàá lọ yìnbọn pa ọmọ kékeré kan gbogbo wa lárí àrí omijé tó korò tí bàbá àti ìyá ọmọ yìí sùn tí bàbá tí máa lọ tàbá ṣebí látara protest náà ni. Nàìjíríà dàbí Amẹ́ríkà tí wọ́n bá ṣe protest l'Amẹ́ríkà wọ́ọ́rọ́wọ́ ni wọ́n ṣe àwọn oníjàgídíjàgí ò ní kọ́mù wọn à ní sọ́pọ́ọ̀tì wọ́n á ṣe wọ́ọ́rọ́wọ́ protest Nàìjíríà ó ń wíìsì ẹ̀mí ni. àìmọye pẹ́sidẹ̀ntì lọ́la tí wọ́n ti pàdánù Nàìjíríà àìmọye kọmíṣánná lọ́la tí wọ́n ti pàdánù Nàìjíríà látara protest àìmọye sẹ́nitọ̀ lọ́la tí wọ́n ti pàdánù Nàìjíríà látara protest. nǹkan mẹ́rin la ní èdè àkọ́kọ́ ní ìfẹ́ àníhùbù àwọn tí ẹ jẹ́ lídà àwọn ò nífẹ̀ẹ́ wa àwọn akẹ́kọ̀ọ́ ò nífẹ̀ẹ́ wọn. ṣé protest ń bẹ Nàìjíríà ní àbí fẹ̀mí ṣòfò ní protest Nàìjíríà fẹ̀mí ṣòfò ní ọmọ tóbi ti gbàrú tí wọ́n rúgí tẹ́ kàwé tó graduate tó bóde kó fẹ́ protest tí wọ́n pàdánù ṣé àrò yìí pé inú abímọ kú a máa dùn ni. èmi tí mo ń sọ pé protest kọ́ni solution tèmi yé mi. ìṣòro nǹkan mẹ́ta ni problem wa Nàìjíríà. nígbà yí Àbáṣà sáà protest kí lè sọ tó so. nígbà yí Yar'Adua sáà protest kí lè sọ tó so. ẹ sọ protest kẹ̀kẹ́ tá a ti ṣe Nàìjíríà tí ì ṣe pín ẹ̀mí ní rásì. ṣé wọ́n pe àǹfààní níbi protest ni àmọ́ gbogbo ológun ọ̀la inú abiyamọ ò ní dùn kólógun kankan máa gbógo wọlé
ẹ mọ iye àwọn ológo tí ẹ ti gbogbo wọlé ni tí wọ́n ti pàdánù. ìjọba mọ̀ sọ̀rọ̀ tá a ní tá a bá ti tírètì nǹkan mẹ́rin àkọ́kọ́ ìfẹ́ ẹ jẹ́ bá mi sí à prógámù yìí gbogbo àwọn àbúrò wa gbogbo àwọn ọmọ wa gbogbo àwọn ẹ̀gbọ́n wa ẹ̀bùn kálukú wọn sọ̀rọ̀ ṣé protest ní solution wàláì kìí sọ ní solution wàláì èyí tá a ti ń ṣe láti yẹjọ́ yìí ara wo ló tù á ó tún lé sí ni inú fọmísẹ̀ tá a gbọ́ tí wọ́n bá ṣe protest kan l'Amẹ́ríkà àwọn ìjọba àbí wọ́n dẹ̀ ṣàtúnṣe lójú ẹsẹ̀ tí wọ́n bá ṣe protest kan ní London àwọn ìjọba àbí wọ́n dẹ̀ ṣàtúnṣe lójú ẹsẹ̀ ẹ sọ protest tá a ṣe ní Nàìjíríà tàtúnṣe wáyé lẹ́yìn kẹ́mi òṣòfò tọ́lọ̀ mọ́ pa wá ń pa àyà gbogbo àwọn tí ìlú ẹ̀ ti ṣẹlẹ̀ sí ọlọ́ba wa rán wọn lójú kò sí tòkun bu ẹ̀mí òpè méjì ìta nídìí ní Nàìjíríà ẹ jẹ́ kí n sọ fún yín àkọ́kọ́ ní ìfẹ́ àdìhùbù ìfẹ́ Olúwayẹmísí Fáwọlé àbúrò ní sẹ́yìn ìfẹ́ ló sọnù ìfẹ́ tó sọnù wà ní tí ọjà dùn ọgbà mọ́ gbogbo ibi tí ìfẹ́ bá wà gbogbo nǹkan dáadáa ló wà ńbẹ̀ ìfẹ́ ti sọnù Nàìjíríà kọjá dùn ọgbà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àfà ọkọ̀lágbé aríbi àràárà àfà mi ìgé àdúrà rí ọgbà ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ àdúrà rí ọgbà torí kò sífẹ̀ẹ́ protest wo ìfẹ́ ẹnìnú ẹlẹ́ẹ̀kejì ní àlìkọ́ náà ìtẹ́lọ́rùn ìyà àìnítẹ́lọ́rùn jẹ wá ní Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ wà ní outside ọlọ́wọ́ ní dẹ̀nira sẹ́ni kankan nù yín ẹ̀ ní rí wàhálà ìṣòro ò ní dé báyìí gbogbo ẹ̀yin tẹ́ wà l'outside. Ọ̀pẹ́yẹmí Abdulrasaq àwọn àfọwọ́ láti ìlú Ìlọrin nínú àbúrò ní sẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ wà ní outside pẹ̀lú ògo tọ́lọ́ ìdààmú òní jẹ́ tí tó bá jẹ́ pé bí gbogbo yìí bẹ́ẹ̀ ṣe ń ṣàánú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà làwọn olówó ọlọ́lá Nàìjíríà náà bá ń ṣàánú wàláì gbogbo wa lára ó ti dẹ̀tán. ìtẹ́lọ́rùn ò sí Nàìjíríà nígbà téèyàn kan bá ń kọ́lé márùn-ún tí ń kàkàrọ̀ wèrè ó nílé l'Àbújá ó ní mẹ́rin lẹ́kọ̀ọ́ ó ní l'Amẹ́ríkà ó ní ní London ẹbí léèrè pé ṣé kò ní kú láyé ni ẹ tún bí ó ń tọ́ ẹbí bàbá olówó léèrè olówó kan kú ọkọ̀ bíi méje sínú ọgbà ọ̀yà wèrè ni ìtẹ́lọ́rùn ò sí Nàìjíríà ẹni tó kọ́ ilé mẹ́fà méje ẹ béèrè pé nínú ẹbí wọn ṣé ilé ti kárí ládùúgbò wọn ṣé ilé ti kárí láàrin àwọn ọ̀rẹ́ ṣé ilé ti kárí ìtẹ́lọ́rùn ò sí ní Nàìjíríà protest mọ̀kọ́ ní solution protest ń waste ẹ̀mí ni protest ń waste ẹ̀mí Nàìjíríà ni protest Nàìjíríà ológun gbogbo wọlé ní ṣáàdẹ lajú ní àmọ́ wòran sẹ́yìn ọmọ yìí pé tí ọlọ́lá kan bá kú lójijì ládùúgbò kan àìmọye olóríire mi ni wọ́n ti kú mọ́lá Allahu muqaddaru annasu musababu gbogbo rẹ̀ ẹ̀dá tá a bá kọ pé yóò ṣoríire láyé a kò ní sábàbí ẹ̀ mọ́ tó ń sábàbí rẹ bá ti yẹ dànù olúwẹ̀ máa rà rẹ̀ kú ni àlèkọ́níà
kò sí tẹ́lọ́rùn ní Nàìjíríà pásítọ̀ ní tẹ́lọ́rùn àfọ̀ ní tẹ́lọ́rùn babaláwo ní tẹ́lọ́rùn àwọn politician ní tẹ́lọ́rùn olókoòwò ní tẹ́lọ́rùn businessman ní tẹ́lọ́rùn mẹ̀kúnnù gẹ́gùn ní tẹ́lọ́rùn ọwọ́ akódàmú bá wa ìtẹ́lọ́rùn ó di méjì àlìkọ́níyà àbáadé ní àlìkọ́níyà àtún káńsù ńlá ayé fúnà àbádà báńkì tó wú obì òkè ń tẹ́ ní tẹ́lọ́rùn protest ní Nàìjíríà wa bí oníkálukú ọ̀sẹ̀ wí agbẹ́jẹ́ rẹ̀ mọ́wọ́ bí wọ́n bá lọ́ọ́ fẹ́ ṣe protest wọ́ọ́rọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ jọ yín ládùúgbò tí ń kọ́ àwọn tí wọ́n fẹ́ jọ yín nílùú yín táwọn fẹ́ fi jalè ẹ̀ẹ́mẹ́yí ọ̀pọ̀lọpọ̀ olówó míì tí wọ́n ti sọdún lòsì nítorí protest ẹ̀ẹ́mẹ́yí mẹ̀kúnnù míì tí ń jẹ gbèsè tí ń yáwó báńkì ó yáwó cooperative tí wọ́n ti sọdún lórí ibú látara protest tá à ń fìyà jẹra wa. gbogbo àwọn sẹ́nitọ̀ wa ọmọ tiwọn mélòó níbẹ̀ Nàìjíríà àwọn olówó wa ọmọ wọn mélòó ní ọjọ́ protest àwọn ọlọ́lá wa ọmọ wọn ní ọwọ́ bẹ́ẹ̀ èmi gẹ́gẹ́ tí mò ń bá ń sọ̀rọ̀ yìí ṣé àrò pé mi ò sẹ́ndì ọmọ tèmi dey play mélòó mo bí èmi tá jẹ́ ara mi ò jẹba lọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó máa pariwo pé protest ni o protest kò ní kó nínú ilé rẹ o ẹ̀ẹ́dà máa gbìyànjú àti rán ọmọ ọlọ́mọ ní dé torutoru ànìkọ́ní àìní tẹ́lọ́rùn wánú tí fìyà jẹ wá Nàìjíríà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lò ìyá àlùbáríkà àbúrò ní sẹ́yìn àwọn ìyá aládùúgbò tí ì rẹnu ọlọ́run bá mi ò ní ra yín láre protest wo gbogbo ẹ̀yin olóríire tẹ́ ń bẹ l'Amẹ́ríkà lọ́kùnrin lóbìnrin yẹ́ ẹ̀ ní jábọ́ tó bá jẹ́ pé báànú mẹ̀kúnnù àánú àwọn ará Nàìjíríà bí ṣe ń ṣe ló bá jẹ́ pé gbogbo àwọn olówó Nàìjíríà náà ọlọ́lá Nàìjíríà náà ni wọ́n bá ní tẹ́lọ́rùn tí wọ́n ń ṣàánú mẹ̀kúnnù ni ìyà tí ń jẹ wá Nàìjíríà ò ní tó báyìí ìyà yìí ò ní tó báyìí ẹ̀yin ará Amẹ́ríkà London ẹ̀yin gbogbo ẹ̀yin ará fẹ́ẹ̀dì máa yẹ ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù tẹ́ ti yọ kúrò lóòsì máa yẹ ní ìyà ń jẹ tẹ́ yọ kúrò lóòyà máa yẹ tó jẹ́ pé àárẹ̀ tí ò ní túmọ̀ lọ fẹ́ pa tó jẹ́ pé ilẹ̀ fowó rẹ́sẹ̀ sí tẹ́ dùnnú ṣé bẹ́ẹ̀ làwọn olówó Nàìjíríà rí ṣé bẹ́ẹ̀ làwọn ọlọ́lá Nàìjíríà rí mélòó nú àwọn politician ni wọ́n lànà ó yẹ ẹ̀pọ̀nlé àbúrò ní sẹ́yìn protest tá a pa fẹ́ ṣe tó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo ni wọ́n pàdánù àwọn tí wọ́n máa tún ọjọ́ ọ̀la ìlú wọn ṣe tí wọ́n tún ọjọ́ ọ̀la Nàìjíríà ṣe níbi táwọn kan bá ti ń ṣe jàgídíjàgẹ́ protest tí wọ́n ṣe táwọn mí ọmọ ọlọ́pàá lọ́wọ́ tí wọ́n máa dojú ìjà kọ sọ́jà protest wọn ni protest tá a ṣe ní Nàìjíríà tó lọ wọ́ọ́rọ́wọ́ rí ẹ̀mí ọ̀la àràfà ìṣòro tá a ní Nàìjíríà ìkejì ní kọ́nà àkóso tẹ́lọ́rùn àáfàá lè ní tẹ́lọ́rùn sọ́dà àtàfà àti pásítọ̀ kẹwàá pé wọ́n wá ń bá orí èèyàn lọ́wọ́ àfà wọ́n ń bá orí èèyàn lọ́wọ́ pásítọ̀ sáà ní tẹ́lọ́rùn wọ́n wá dé ṣọ́ọ̀ṣì wọ́n wá ní ẹ máa gbẹ́lẹ̀ wọ́n wá bá odidi èyí tí pásítọ̀ orí mọ́lẹ̀ abẹ́ ẹ̀ mọ́ iye tá a ti rí social media ni ṣebí Nàìjíríà náà ni wọ́n ń bá owó lọ́wọ́ àfà owó èèyàn wọ́n bẹ̀rẹ̀ ara èèyàn lọ́wọ́ àfà sáà ní tẹ́lọ́rùn ṣé protest solution
lọ́rùn ní Nàìjíríà ọdún méjì ẹlẹ́ẹ̀kẹta àtàkùwà ìbẹ̀rù Ọlọ́run ọ̀pọ̀ àfáà tó yá bá bẹ̀rù Ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ẹ̀mí kálukú ti ga ayé là ń lé ọ̀pọ̀ pásítọ̀ tó yá bá bẹ̀rù Ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ẹ̀mí kálukú ti ga ayé là ń lé ẹni tí ń bùkátà ti ń lé ọ̀run kéré. Ànábì dẹ̀ ti sọ yí pé gbogbo ẹ̀yin ènìyàn tọ́ba ẹ jẹ́ pé tí òdùnmọ́ lọ́nu lẹ bá ń ṣe àwọn olórí tí ó yẹ ẹ̀hàn náà lọ́nà wọ́n máa là lẹ́yìn lọ́wọ́. President Bola Ahmed Tinubu kọ́ ló lè ṣe Nàìjíríà Ọlọ́run ló lè ṣe wàláì. Mo ráwọn kan wọ́n ní bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó nílẹ̀ Yorùbá ní Nàìjíríà bí mọ́sáàsì ṣe pọ̀ tó ní Nàìjíríà ṣọ́ọ̀ṣì pọ̀ mọ́sáàsì pọ̀ lẹ̀ ń wí sọ ń pa burúkú tó pọ̀ Nàìjíríà. Ṣé bẹ́ẹ̀ ni aráàlú èbó kò sígbà tẹ́ ẹ̀ lè jáde kò sígbà tẹ́ ẹ̀ lè wọlé bóyá bá déwò Nàìjíríà tí ó bà tí ẹ máa bà nígbà ṣọ́ọ̀ṣì pọ̀ tí mọ́sáàsì pọ̀ ìbẹ̀rù Ọlọ́run kọ́ tá a wá bẹ̀rù Ọlọ́run tì ṣé protest ni ó wà dá bẹ̀rù Ọlọ́run padà. Àtẹ́kíwà ìbẹ̀rù Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹni tọ́lọ́run kẹ́ nínú owó ẹni Ọlọ́run kẹ́ nínú ọlá ẹni Ọlọ́run kẹ́ nínú ìmọ̀ ẹni Ọlọ́run kẹ́ nínú gbajúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé pé ó máa kú láyé ńjọ́ kan. A ti gbàgbé pé a kú níjọ́ kan. Olówó kú ọlọ́lá ó kú olòṣì ó kú alágbára ó kú onípò ó kú aláṣẹ ó kú ẹni táyé mọ̀ yóò kú ẹni ayé mọ̀ ó kú ẹni tí ń bọ̀ sílẹ̀ rọ́ ó kú láyé ńjọ́ kan ẹni tí ń lọ jẹ́jẹ́ òun ó kú láyé ńjọ́ kan. Protest wo? Protest in Nigeria, wasting of life, wasting of property, wasting of everything. Ẹni tá ń pè náà ní ká pè. Ẹni tá ń pè ní ká pè. Àwọn bàbá wa ní oṣù Mùnájìlì Múmínì àti kọrin kan ti pẹ́ òdì bí a tó gún ọdún. Ẹbí mi léèrè pé bó la ṣe kọrin yẹn ẹbí mi léèrè ẹbí mi léèrè pé bó la ṣe kọrin yẹn àwọn àfáà àwọn ńlá wà ní wọ́n ti kọrin yẹn tipẹ́tipẹ́ orin létí ní létí ẹbí léèrè pé bó la ṣe kọ ẹbí mi léèrè kí n kọrin yẹn fún yín. Ẹbí mi léèrè kí bó la ṣe kọrin yẹn kí n tó kọ fún yín. Protest wo ní Nàìjíríà ṣé protest sound well ní Nàìjíríà sá. Protest Nàìjíríà tí ó dorí olórí ire kodò nígbà tí ẹ bá wá fún lẹ́tà ìbànújẹ́ kọ́nà ojú àtẹ̀mí àtẹ̀yìn mọ̀jà gba lẹ́tà ìbànújẹ́. Àti kọ́ ti pápẹ́ Babangida ló lè ṣe irọ́ ló já sí Abacha ló lè ṣe ìyẹn dìtẹ̀ o Abíọ́lá ló lè ṣe ìyẹn dojúrú Ọlọ́run tó lè ṣe ní kó ṣàánú wa. Bẹ́ẹ̀ tí Bello bá ṣe kọ́ nìyẹn Babangida ló lè ṣe irọ́ ló já sí Abacha ló lè ṣe ìyẹn dìtẹ̀ o Abíọ́lá ló lè ṣe ìyẹn dojúrú Ọlọ́run tó lè ṣe ní kó ṣàánú wa. Ọmọ bí gbogbo ayé ti dìbò Abíọ́lá MKO Mashood MKO Abíọ́lá ọlọ́ba ní sàlékùn kẹrẹ. Èèpẹ̀ lẹ̀ dìbò Abíọ́lá èèpẹ̀ lẹ̀
ṣé wọ́n jí ó débẹ̀ Nàìjíríà ṣé wọ́n jí ó débẹ̀ ṣé gbogbo ayé protest ńgbà náà ẹ̀ẹ̀mẹ́yẹ ẹ̀mí tó tún sọnù ńgbà náà ni àìsè mọ flashback ẹ jẹ́ ká mọ flashback náà protest Nàìjíríà ò tún nǹkan ṣe rí protest Nàìjíríà máa ń ba nǹkan jẹ́ ni protest Nàìjíríà máa ń bu ewúro sínú ayé yẹn ni protest Nàìjíríà máa ń sọ lé adùdílé ìkorò ni kọ́nà mọ́ sọ lé wadílé ìkorò. àwọn mẹ́rin ni àwọn tí wọ́n fẹ́ jalè wọ́n darapọ̀ àwọn ọlọ́pàá náà àwọn agbófinró àwọn náà bẹ̀rẹ̀ wá wèrè nígbà tí ẹ bá ń dojú ogun content threat wọn sáwọn náà ní flash wọn ní sparky wọn sparky náà wọn sparky ẹ̀wọ̀n tí ẹ ń sàásì gbogbo àwọn tí nǹkan ìkan ọlọ́run bá ní bututu sí wọn lẹ́mìí ni kèétán lára ọ̀pọ̀lọpọ̀ di sí i èmi rọ̀ wá o nàìbù sàmánì náà wàlẹ̀ àìbù fi náà wàmálì sàmánì nàìbù síwá náà wọn náà àjò sá sàmánì bìgẹ́rì sàmbì wọn náà nẹ́tàkà sàmánì lánàá àjà náà ẹ̀gbọ́n tí bàbá ìmọ̀ sáàfin wí ni àfa gbà fún onímọ̀ wọ́n ní nàìbù sàmánì náà à ń bú ìgbà tá a wà ń bẹ́ ìgbé ìgbà yóò da wọ̀lá àìbù fíì náà àwa láàsì dá tá a rò pé ìgbà ní ọ̀dá èmi ọ̀dá ẹ̀yin ọ̀dá àwọn náà ọ̀dá. wọ́n máa ní sàmánì náà àìbù síwá náà ẹjọ́ látijọ́ tí London ti ń jẹ́ London ṣé wọ́n tẹ̀jú oko ẹ̀ látijọ́ Amẹ́ríkà ti ń jẹ́ Amẹ́ríkà ṣé tẹ̀jú ẹ̀ látijọ́ ilẹ̀ Yorùbá ti ń jẹ́ ilẹ̀ Yorùbá Ọ̀ṣun ń jọ́ṣun Ọ̀yọ́ ń jọ́yọ́ Oǹdó ń jòǹdó Èkó ń jẹ́kọ̀ Ògùn ń jógùn èwo ni wọ́n change kò síbi tí ọ̀dà inú ìgbà wa tá à ń bẹ́ẹ̀ là dà. ẹ gbọ́ àwọn tá à ń bẹ́ẹ̀ là dà ìbẹ̀rù Olúwa mọ́ ló sì kẹta èyí tó sì kẹrin ara àfààní aláàánú ara wa ìfẹ́ ìtẹ́lọ́rùn ìbẹ̀rù Ọlọ́run àti àánú sẹ́rí tí mẹ́rẹ̀ẹ̀rin bá ti rí sẹ́sẹ́ Nàìjíríà wàláhì àní pírọ́blẹ́mù mọ́ tí mẹ́rẹ̀ẹ̀rin bá ti rí sẹ́sẹ́ Nàìjíríà ló jẹ́ ìṣàdúrà gbogbo àwọn tí wọ́n bẹ ní outside omi àánú tí ń bẹ ní ojú wọn tó bá jẹ́ pé irú ẹ̀ ó ń bẹ lójú gbogbo ọ̀pọ̀lọpọ̀ olówó ọlọ́lá Nàìjíríà ni wàláhì àní níṣòro Nàìjíríà. àwọn olówó Nàìjíríà tó lórí burúkú mi lọ kọ́ lẹ́nu igbó ọ̀dẹ̀ ń lò dùwú síbẹ̀ ó gbàgbé pé Ọlọ́run lè pàǹkìlì ò tó mọ́. àwọn mi ò ru owó Nàìjíríà wọ́n lọ tọ́jú ẹ̀ sókè òkun ẹni ìyá dẹ̀ ń jẹ́ bẹ́nu ẹbí ẹ̀ ẹni ìyá ń jẹ́ bẹ́nu agboolé ẹ̀ ẹni ìyá ń jẹ́ bẹ́nu ìlú ẹ̀ àìmọye tí ìyá ń jẹ́ ti bẹ́ stéètì ẹ̀ àláàánú ara wa. protest ti ń sọ yìí náà nígbà bá bẹ̀rẹ̀ protest àwọn mi ò mọ̀ lọ fi jalè àwọn mi ò fi kó búrẹ́dì ó búrẹ́dì àwọn mi ò wọ sọ́ọ̀bù wọn mú kóòkì lọ wọ́n dẹni ẹlẹ́ni gbèsè ṣé protest rẹ̀ nu àwọn tí wọ́n bá ṣe wọ́ọ́rọ́wọ́ wọ́n máa ṣe wọ́ọ́rọ́wọ́ àwọn tí wọ́n bá ń dá wàhálà lẹ́nu ọjọ́ ìwọ̀n. mo rọ gbogbo owó ẹjẹ́ asunkún sọ́dọ̀ ńlọ́rùn béèyàn bá tí ì débi tí ń lo àná dúró kò sí kẹ̀kẹ́ tágbára ẹnì kẹ̀kẹ́ wá ká lẹ́yìn Ọlọ́run láyù sí bàná ìlàmọ kàtàbà láhùlànà
ìkẹ́kọ̀ọ́ ò lè sí ẹnì kankan àfi tó ló ń bá kọ́ máa yẹ pé ó ṣẹlẹ̀ sí. ológo tí ń gbé wọlé lórí protest Nàìjíríà inú ń kọ èmi lọ́mìnú ọ ṣé ṣe tọrọ fún yín lẹ́yìn kí n ti gbogbo ilẹ̀kùn mọ́rí àtẹ̀mí àtọ́ ọmọ kára ọmọ ìjàmọ̀láṣọ àtẹ̀wédú bó bá sì pé jẹ́ gàrí ló bá yọ kódà bá rí kú ní tàrí ṣúgà ká máa mú gàrí wa ìlú ọ̀run ìṣèlú èbó ìlú ọ̀run kì í ṣèlú èbó protest tá a ṣe Nàìjíríà tí ò tó kẹ́kẹ́sẹ́ mo rọ gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹjọ́ ń kálukú ọbọ̀ mẹ́ sọ̀rọ̀ àsọ́bùrù mìfútáàwù ọjọ́ kẹ́kọ́ làbọ̀ ọmọ tóru ti fi ń sanra èmi nígbàgbọ́ pé Nàìjíríà dá láìpẹ́ yìí pẹ̀lú ògùn ọlọ́wọ́ ṣèbí Ghana àwọn Ghana Nàìjíríà ni wọ́n ti wá ń lífù wọ́n ń ṣe sóbàtà orin tá a kọ́ gbà náà mo gbàgbé pé ẹ fi ti Ghana kọ́gbọ́n kẹ̀mọ́ jìyà sóbàtà lógbòde lórílẹ̀‐èdè wọn bẹ́ẹ̀ bá dé Ghana nísìnyí ọmọ Ghana wọn lè rí Nàìjíríà rẹ ọba tó rẹ̀ wọ́n lẹ́kún ọ̀rẹ́ àwa náà lẹ́kún àmọ́ gbogbo àwọn tí wọ́n fowó dára lọ́la gbogbo ológun ọ̀la sẹ́kàlájú lẹ̀kẹ́ máa gbógun wọlé èmi ò Ọ̀nà Òdodo TV ajẹ́pẹ̀ wá sí èké kó máa dùn ọmọ wọn nílùú Kire ẹwú filé mi fọ́nà mi ẹwú tí ò ní fàbùjà ilé Kire ọmọ ẹnìkọ̀ọ̀kan ọmọ dálẹ̀gbìn wúrà adálẹ̀gbìn sùn gẹ́gẹ́ èmi ò support protest kò sí protest kankan Nàìjíríà tí ilẹ̀ mi lọ kò sí protest kankan Nàìjíríà tí wọn gbólógo wọlé kò sí ẹjẹ a máa ṣàdú ẹjẹ a máa bẹ lọ́hùn tó bá jẹ́ pépépé náà ni ọba jẹ́ kọ́lọ́hún ṣe ń rọrùn bàbá dé ṣe ṣọ̀kan náà láàárọ̀ fi dẹ̀ wá kọ́lọ́hún ṣe ń rọrùn oníkálukú ọ̀rẹ́ ti pín ẹ̀mí ọ̀ láàárọ̀ kò sí tó kò bu ẹ̀mí ẹyọ kẹtẹ́mi pẹ̀lú yín gbé kiri tọ́ba ìjádànù ayé olúwa ẹ̀ parẹ́ nu. gbogbo ohun tó bá dé kagbóòlùwà gbọ́ kó so yẹ tí yẹ kádàrá dànù ọba nǹkan kádàrá kò pẹ́ ní. bàbá pẹ̀sẹ̀ Bọ́lá Ahmed Tinubu ọlọ́wọ́n bá ò ní dá ilé àmú o ẹ wá nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Nàìjíríà ara ń ne wá ebi ń pa wá ìyà ń jẹ wá àti sọ́fà a tún ti ń sọ lọ́rin àti sọ́fà a tún ti ń sọ lọ́rin ẹ wá tún ṣe sí i ọlọ́run jẹ́ wàhálà yín ọyọ ìlú Nàìjíríà ní ọlọ́run bá ní sọ́dà bí ìlú èbó lálẹ́ ní ìsìn gàrí momu gàrí onírọ̀lá làjí ń pa ṣé ń gbábọ̀ gàrí wá fún ọ sọ́ọ̀mù pé gàrí jẹ́ ní ìsìn ó ti dóúnjẹ olówó ọmọ yẹn ń tabọ̀ gàrí àpò ráìsì ní ìsìn ti di something thousand ṣé méjì lè yọ gbà 100 ṣé bẹ̀rẹ̀ látún ti wá lajúlẹ̀ ká tó máa para wa. ọmọ mi òní bí nǹkan ṣe dàrú tó òní fíìdì fámìlì ẹ̀ ó ti gbógun wọlé ọmọ mi ní fíìdì fámìlì ẹ̀ wọ́n ti pàdánù látara protest àwọn ẹbí bọ́ọ̀rà rẹ̀ sáàrò péjọba rí tẹnì kankan ronú ọlọ́ọ̀ni ẹjẹ́ máa pè ká máa pariwo pé ọlọ́run tó lè ṣe ní kó bá wá ṣe ọlọ́run tó lè ṣe ní kó bá wá ṣe ó mọ̀ náà tó mi ń bá wọnú àgbọ̀n aláàánú ẹ̀dá dákun ṣàánú ọlọ́run tó lè ṣe ní kó bá wá ṣe ó mọ̀ náà tó
bómi bá wọnú àgbọn aláàánú ẹ̀dá dàkúnsà ọlọ́run ni ẹ jẹ́ á pè protest ní nàìjíríà wasting of life wasting of property wasting of energy wasting of money wasting of dúkìá wasting of everything tó dára. ọlọ́run ṣàánú wa o owó tẹ̀mí ní mo lè yá yín o èmi wàláì tí gbòòrò ọ̀pá dúró sí máa láàbá wa sáré nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà yìí tọ́lọ́ bá ti ṣe fún nàìjíríà ní pírọ́blẹ́mù mọ́ gbogbo ẹ̀yin ará amẹ́ríkà ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí nira báànú mẹ̀kúnnù ṣe ń ṣe gbogbo yín tó bá jẹ́ pé bẹ́ẹ̀ làwọn olówó nàìjíríà bá ń ṣe ni wàláì ìyà ó ti tẹ́lẹ̀ nàìjíríà ìyà yóò ti tẹ́lẹ̀ nàìjíríà ìyà ó ti tẹ̀ protest nàìjíríà wọ́n ń gbólógo wọlé ní táwọn tí ẹ gidi bá wà ń tapọ̀ fẹ́ ṣe protest àwọn bí ọba dàrú kọ́ dàrú lọ support wọn ọ̀pọ̀lọpọ̀ olówó mi olókoòwò mi protest ti sọ́dún lùsì tẹ̀sùn dúkìá rẹ̀ wọ́n sunlé ẹ̀ at least kò sí nínú àwọn tí ń ṣèjọba protest nàìjíríà ẹlòmíì tó ti ṣẹ̀wọ̀n lọ́dún márùn-ún wọ́n lọ fi protest gba dúkìá rẹ̀ jẹ́ láwọn ibòmíì àwọn ará wa máa protest amẹ́ríkà ẹ̀ lè fi wé ti nàìjíríà rárá látọdún tá a ti ṣe protest nàìjíríà bẹ́ẹ̀ kò sí protest lábẹ́ wa o kò sí protest òrìṣì lábẹ́ wa ìlọ jókòó sábẹ́ obì ibà mi ní abẹ́ igi obì ìyá náà lé àmì ó gbé mi sínú aṣọ dúdú ẹjọ́ mo rọ̀ wá àwọn téèyàn bá ṣe protest lamẹ́ríkà àwọn ìjọba àbí ó ṣàtúnṣe lójú ẹsẹ̀ láti gba ayé àbáṣà Babangida Sódẹ́kàn protest wo la ṣe tàtúnṣe wáyé gbogbo àwọn ọmọ ológun ni wọ́n gbé wọlé ìkẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀ ní tẹ̀yìn ẹ̀yọ́ ẹ̀jẹ̀ àsunkún sọ́lọ́ ńlọ́rùn ẹ jẹ́ ká sunkún sọ́lọ́ ńlọ́rùn tá a bá ti débi àlọ́ àní dúró mo ti ní tá a bá ti di nǹkan mẹ́rin yẹn mú wàhálà ìṣòro wa nàìjíríà yanjú ìfẹ́ ẹ méjèèjì ẹ̀sìn mọ́ olórí burúkú wò wèrè oníjàjẹ ẹ̀sìn ẹ̀sìn tọ́lọ̀ ò ní ṣèdájọ́ rẹ̀ níṣojú ẹnì kankan kẹ́nì kankan ọmọ sí ìbẹ̀sẹ̀ ẹnì kankan jẹ́ lákòdínù kú wọlé dín ẹ jẹ́ àlọ́ ìfẹ́ bákan náà nìkan ní àìtẹ́lọ́rùn gbogbo ẹ̀yin ará amẹ́ríkà London tẹ́ wà ní upside tẹ́ ń ṣàánú àwọn ará nàìjíríà ìtẹ́lọ́rùn lẹ́ni kì í ṣe para ló ti dẹ̀yìn jù kì í ṣe pówó tẹ́ wá ní ló ti pọ̀ jù àmọ́ torí pé ẹ ní ìtẹ́lọ́rùn ò sí nàìjíríà ètò sì kẹta àníkọ́nà ìkejì ní kọ́nà ìtẹ́lọ́rùn ètò sì kẹta ní àtàkì wa ìbẹ̀rù ọlọ́run ní nàìjíríà tá a wà yìí àáfàá tó bẹ̀rù ọlọ́run kéré wàláì pásítọ̀ tó bẹ̀rù ọlọ́run kéré babaláwo tó bẹ̀rù ọlọ́run kéré tá a bá bẹ̀rù ọlọ́run sọ ẹ̀ kẹ́ máa borí èèyàn lọ́wọ́ àáfàá sẹ́rù ẹ̀ ń bẹ lamẹ́ríkà kò sí sọ ẹ̀ kẹ́ máa bá òkú èèyàn ní ṣọ́ọ̀ṣì kẹwàá pé gbẹ́lẹ̀ wọ́n bá òkú èèyàn tí pásítọ̀ rí mọ́lẹ̀ kérò lè máa wọ èrò owó kò sí bẹ̀rù ọlọ́run kò sí bẹ̀rù ọlọ́run ayé tó ní kálukú ọ̀dà alẹ́ níjọ́ kan ńláńlẹ́ àláàánú ọmọlàkejì káàfọ́ ọ̀nà bẹ̀rù ọlọ́run kí pásítọ̀ ọ̀nà bẹ̀rù ọlọ́run
ẹni tí ò fa kẹ̀kẹ́ náà kó lọ bẹ̀rù Ọlọ́run. ẹ̀yin ará Amẹ́ríkà mọ iye ọ̀pọ̀lọpọ̀ ẹni tí yà ń jẹ tẹ́ ẹ ti fara dẹ̀ ni. àfẹ́ kọ́mẹ́sásí lẹ́nu jẹ́ mẹ́ta yìí ẹ̀yin lẹ́mẹ̀kọ́ mọ̀ fi tẹ̀sí sẹ́ àmọ̀ tí kọ́mẹ́sásí náà bíríkìlà mọ̀ ti bá ní so géètì lónìí ètò kù ní ká blásítà rẹ̀ tẹ́ ẹ bá fi tẹ̀sí mo sọ fún yín pé owó tá a fi kọ́mẹ́sásí tá a bá dà sí márùn-ún kìrìsìtẹ́nì kó ìdá 4.5 wàláì tàláì. àwọn kìrìsìtẹ́nì wọ́n kó ìdá 4.5. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ wá dún Ọlọ́run lára mọ́sáàsì Nàìjíríà bò outside lẹ́wà sáwọn Nàìjíríà ò rí láìfù ni wọ́n dájú bí wèrè bí olórí burúkú afẹ́ra bọ́ǹdì páànù 16 odidi obìnrin tí nǹkan rí ò ní bàjẹ́ tẹ́kùn ò ní parí ẹ̀rín ẹ̀ tí ò ní ráre ké ayé rẹ̀ kírísítẹ́nì ni o obìnrin ra bọ́ǹdì 8 out of 16 obìnrin kírísítẹ́nì ni náà kọ́nà wọn ò méjì arábìnrin ọlọ́mọdé ọ̀rá rẹ̀ ké ayé ẹ̀ gbogbo ọmọ rẹ̀ pátá ni kò yá rẹ̀ kò yẹjú ṣebí tẹ́lọ́rùn ni kì í ṣe pé olólùfẹ́ Ọlọ́run lára mi tá à ń sọ yìí kì í ṣe pé gbogbo ohun tó náà fẹ́ lọ́lọ́run ti ṣe fún tán àmọ́ ní tẹ́lọ́rùn àtàánú yá ẹjẹ́ ṣàánú àfáà yìí ọfẹ́ kọ́lé Ọlọ́run kámọ́ wàásù ní 50 ó 20 kọ́ndíìtì àbí kọ́ndíìtì látúnṣe lánàá àwọn èèyàn kẹ́lẹ́ ni wọ́n gbówó rẹ̀ lẹ̀ tá a fi ṣe conduit kọ́nà wọn kọ́mọ jẹ́kẹ́ni kankan nu yọ̀ọ́ra rẹ̀ àgbáríkọ́ ọ̀la àpọ̀lá àlùkò ẹ̀ protest Nàìjíríà àwọn ológun ní máa gbé wọlé èyí tó sọnù Nàìjíríà ní kájọ wá lọ bákan ní àràfà àánú aláàánú ara wa mọye àwọn sẹ́nẹ̀tọ̀ ń gbà ní mọye táwọn chairman ń gbà ní mọye táwọn councilor ń gbà ní gbogbo ẹ̀yẹ ará Amẹ́ríkà èmi a máa dádùá ṣẹfẹ́ yàrá outside ìjọ tá a láfẹ́ ragi odidi alájà mi kan ló fa ní 300,000 káàsì lẹ́ẹ̀kan náà nǹkan máa jò mí lójú o. ọ̀rẹ́ mi kan ní ètò bá kù kówó ojú ó pé wọ́n fi kún àtọwọ́ géètì ẹni náà dẹ̀ sẹ́ndì 600,000 wàláì tàláì rọ́bùlì kàbà 600,000 àwọn àyọ̀wò géètì ń bẹ̀ àfọwọ́kún owó adésọ́mẹ̀lì tá a ti ragi igi tó ti wọ́n kọjá ń tààrò alálùbáríkà olórí rí obìnrin yìí tí ò ní ráre kéyà yí ẹ̀ tọ́ra bọ́ǹdì páànù 8 fún wa ojú ẹsẹ̀ èmi ọkọ̀dẹ̀ mi ọmọ ẹgbẹ́ wọn wọn láì ojú ẹsẹ̀ lọ láti 154,000 tó wọlé bẹ́yìí ṣe láàánú mẹ̀kúnnù tẹ́ẹ̀dẹ̀ sí Nàìjíríà tẹ́ẹ̀dẹ̀ ń fi gbogbo tẹ́ẹ̀ ní fún one support tó bá jẹ́ pé àwọn ọlọ́lá olówó Nàìjíríà náà bá ń ṣe bẹ́ẹ̀ ìyà ò ní jẹ wá tí wọ́n bá bẹ̀rẹ̀ protest nísìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn ti sá kúrò Nàìjíríà wọ́n ti palẹ̀ àwọn ọmọ wọn mọ́ àwọn ara wa náà láti máa fìyà jẹra wa kí wá ní solution. torí protest ló jẹ́ ń wo agbádá wa lónìí o sáàmù pé ní ọba wa agbádá ò lè jà sọ́ọ́rí pé agbádá mọ̀ wọ̀ wá a rí pé àáfàá mi ìfagbádá ṣe prógámù rí mo ń jẹ́ àfi tí n bá wà ní òde lókù mo ń jẹ́ oyè pé alágbádá ìjà kágbádá ọmọ bá kọ lẹ́sẹ̀ mélòó lára àáfàá tí ó kún fẹ́ dì kúùkù láì kẹsẹ̀ torí mo rò wá
ẹ jẹ́ bá àwọn ọmọ wa sọ̀rọ̀ tí ẹ bá fẹ́ lọ wọ́ọ́rọ́wọ́ kó lọ wọ́ọ́rọ́wọ́ àmọ́ lílọ wọ́ọ́rọ́wọ́ wo lọ́sọ̀ọ́sẹ́ di Nàìjíríà rí táwọn tí ó lọ wọ́ọ́rọ́wọ́ láwọn lọ wọ́ọ́rọ́wọ́ àwọn ọmọ ẹ̀rọ mi ò jọ ìwọ̀n táwọn yóò múra àti máa bà nǹkan jẹ́ wọ́n máa lọ ìbọn ọlọ́pàá lọ́wọ́ wọ́n máa fèsì sọ́jà sáwọn iná wà dákẹ́ wọ́n máa wòran torí náà Ọlọ́run ṣàánú wa àbúrò ní ṣe wá o àánú Ọlọ́run bá ń lé yín bá bákan náà mo kí bàbá mi alálùbáríkà yìí wọ́n sẹ́ni 100,000 kan sí mi ní èní ọmọbìnrin kan tí ara rẹ̀ ọ̀yá ẹsẹ̀ méjèèjì ń dùn mo ti sọ̀rọ̀ rẹ̀ rí wàláì Mr. Emmanuel wọ́n kà máa má pè mí ni wọ́n ní ọmọ tẹ́ sọ̀rọ̀ ẹjọ́ sí aláàjì ẹ̀ tí gbé wá sí láìfù mi dà etí gbogbo ẹ̀yẹ ń ṣe yìí ẹ̀ ń lójúlójú tí wọ́n láwọn máa fún ọmọ náà ní 100,000 wàláì wọ́n dẹ̀ ti fún ní 100,000 lónìí 100,000 tára wọn fún wọ́n ti sẹ́ndì ẹ̀ sí mi tó ti tú ọmọ náà lọ́wọ́ lónìí pẹ̀lú ògo tó Ọlọ́run a máa rí ọmọ náà títí ọ̀la sọ́túnla torí mo fẹ́ gbé ìrìnàjò ẹ̀ ní live káwọn onínú ọlọ́rẹ kún ọkùn alọ́wọ́ pẹ̀lú ẹ̀ UCH ló ti lọ́ọ́ fẹ́ lọ tọ́jú ara òun á dẹ̀ ráwọn ẹbí ẹ̀ màá ní káwọn ẹbí ò dúró báyìí kódà màá tẹ̀lé dé hospital tó ti bẹ́ẹ̀ lọ tọ́jú ara ẹ̀ kọ́mẹ̀jẹ̀ páwọn ẹbí yẹn ó tún gba owó ní ọwọ́ rẹ̀ eric mo máa ń tẹnu máa gbọ́ tọ́lọ́ ń bá rí kéèyàn náà rí ojú òní tiwa bákan náà lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí yín afẹ́sẹ̀ blaster wàláhì ìrówó gbogbo tó kùtà nídìí ní ìṣe 500,000 ni wàláhì tàláhì owó tá a rí àti fi ṣe kọ́ndíìtì ó wá bá ní rí géètì lẹ́nìí inú owó tá a nílẹ̀ náà ni inú 50,000 tẹ́nìkan fún wa bẹ́ńlẹ̀ kọ́dà ẹni tó fún wa ní 50,000 wàláhì mi tí mà dì sí ẹni tó fún wa 50,000 mi tí mà dì sí àmọ́ mọ̀mọ́ ìpín Ọlọ́run mú ń tọ̀hún Ọlọ́run ọ̀dẹ̀ bá mi sún tọ̀ lẹ́sùn olóore Ọlọ́run bá ń fẹ̀mí kíkùn san gbogbo yín lẹ́san yóò fi kọ́ ọmọ yóò yá rẹ̀ sẹ́yìn lẹ́san yóò fi kọ́kàn yóò balẹ̀ sẹ́yìn lẹ́san yóò fi kẹ́ ẹ mọ́ kùn kékeré sẹ́yìn lẹ́san yóò dàbí kẹ́ ẹ mọ́ gbóná kẹ́ ẹ mọ́ sàárẹ̀ yóò fi sẹ́yìn lẹ́san ọlọ́àkúnlá àlùkùrẹ́ àná gbogbo ẹ tó náà bá fẹ́ kún wa lọ́wọ́ lórí blaster mosque yìí ẹnu 550 àti rí 50,000 sáàmì pé 650,000 lára nídìí tẹ́lẹ̀ mọ́ conduit àti blaster àti rí 150 àti 900,000 síbi conduit 50,000 wà ní pamọ́ ó kù 500,000. Ọlọ́run bá ń ṣe orí àṣẹ pé fún gbogbo kálukú yín náà. Orí àṣẹ pé gbogbo tọ́lọ́ ti ṣe fẹ́ni kọ̀ọ̀kan tí ijó orí Ọlọ́run níjọ́ bàjẹ́. Àfáàní ẹrù àmọ́lẹ̀ àwa tí mọ̀ wú. Ìbẹ̀rẹ̀ òkè ń so níṣẹ́ tó bá yọrí ẹ̀ náà láàkì. Ẹ̀yin náà lẹ́sẹ̀ débi ó dé yìí. Pẹ̀lú ògo tọ́lọ́ ìnírò ní dé báyìí. Nàìjíríà Ọlọ́run bá ní túnṣe. Àtẹ̀yìn àtàwa ikú tọ́yàwó ní pa wá. Ọmọ wo ní gbógo wọlẹ̀. Àwa náà ní gbógo wọlẹ̀. Ọlọ́run máa ń ṣe Ọlọ́run lákòótá bí àṣà èèyàn mi kan lánàá pé gbogbo ń tá láà nídìí pẹ̀lú mọ́sáàsì kọ̀ọ̀kan jáńtẹ́ nìkan lè gbé wàláì kò sí rọ́ńbẹ̀. Torí bí nǹkan ṣe rí náà lè já pé a máa ṣe ní one step before another. Nígbà bá ṣe blaster tán ààbò sórí abẹ́stọ̀ àti tiles àwọn àbọ̀ sórí bọ́ọ̀lù àti fẹ́ ra speaker bá a láṣẹ kùn tá a bá ní akó gbogbo ẹ̀ pọ̀ pẹ̀lú tọ́pọ̀lọpọ̀ ẹlòmíín ṣe social media yóò fẹ́ fún yẹn oṣù ní burúkú gbogbo tá a lá nídìí tá a bá ti rí 5 million péré ó ti yẹjú gbogbo ẹ̀ àmọ́ ká máa ṣe ní one step before another. Gbogbo ẹni tó náà bá fẹ́ kún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run ní rẹ̀ ní kankan yín láre ọlá abọ́lọ́ ṣe tó nù ọlá rẹ̀
ọlá àpẹẹrẹ Al-Qur'an ó ti kù díẹ̀ báyìí tá a máa parí prógámù àbá mi ní wà máa ń kẹ́ nàbílì ìsìlámì àǹfà kàmá làwù fọ́bà sírò bí lígù fúráàrí wà núrì fìlì kọ́bùrì ẹ ti bá náwó tiẹ̀ sójú ọ̀nà tọ́lọ́hún tí ń ṣàánú ọmọlàkejì wọ́n ní ẹ jẹ́ kó yẹ́rú ẹni bẹ́ẹ̀ pé tó bá dijọ́ ìgbé ní àlìkìámà inú ìgbádùn ni ó wà gbogbo yìí ẹ̀yin tẹ́ ń kó ọlọ́run lọ́wọ́ lára wa ọlọ́run jẹ́ máa wà nínú ìgbádùn ayérayé tó fi dórí ẹni tó fẹ́ ṣe tí ò sí tó fẹ́ ṣe ọlọ́run bá ń kún yín lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń ṣe náà tẹ́ ń jọ wá lójú ọlọ́run jẹ́ bọ́ọ̀rà rẹ̀ ọlọ́run insha Allah la quwwata illa billahi aliyyil azim ọlọ́run insha Allah la quwwata illa billahi aliyyil azim ọlọ́run insha Allah la quwwata illa billahi aliyyil azim gbogbo tá a nídìí pẹ̀lú blaster masasi báyìí àti sìmẹ́ǹtì ni àti yanrìn ni àtọwọ́ òṣìṣẹ́ ni 550 ni 540 gẹ́ ni mọ́ owó tá a fẹ́ lò lè jẹ́ 650 àmọ́ àti ní 50,000 lówó yẹ kú 500,000 wàláì kọ̀kọ́ já tẹ́nìkan lè fún ọlọ́run tí ó ya ọlọ́run ọba tí ìjẹ́yẹ̀ gbé lọ́lọ́run tọ́lọ́wọ́n dẹ̀ fi dá ìlọ́po padà ọba tí ìjẹ́rú rẹ̀ gbé ọlọ́run má jẹ́ nìkọ̀ọ̀kan yín gbé o bá ń fàánú gbà yín ju bẹ́ẹ̀ ṣe rò lọ bá ń ránṣẹ́ kẹ́ rẹ̀ sí bá ń dáàbò rẹ̀ bò yín ọlọ́run insha Allah la quwwata illa billah kí bànújẹ́ kọ́ mọ́ parí orí ẹnì kọ̀ọ̀kan kẹ́kọ̀ọ́ mọ́ parí ẹ̀rín yín àtọkùnrin àtọbìnrin àtọmọdé àtàgbà àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtọ́níṣẹ̀ṣe kọ́lọ̀ ń jí aláyé ìrọ̀rùn méjì aláyé ìnira ọlá abọ́lọ̀ ń ṣètò ọlá bismillahir rahmanir rahim Allahumma anta amartana bi du'aika wa wa'adtana bi ijabatika wa qad da'awnaka wa kama amartana fajibna kama wa'adtana ya sali jalal wal ikram innaka la tukhliful mi'ada subhanallahi kandu babu shiri kandu subhanallahi kandu jalib jalib kandu subhanallahi kandu kizili kami kandu subhanallahi kandu gurukumi kandu subhanallahi kandu radar fami kandu subhanallahi kandu makakara da mami kandu subhanallahi kandu wayekra wala rami kandu subhanallahi kandu gasili kimi kandu wala hawla wala quwwata illa billah gbogbo yeye pátá àtẹ̀ntọ́ wà lórí ètò pẹ̀lú wa bẹ́ẹ̀ àtẹ̀ntí ọmọ wà pẹ̀lú wa gbogbo tí jẹ́dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọ bá ń sọ dídùnú gbogbo títí ń dùn mọ́ ń kálukú nú ọlọ́mọ padà sọ dìbànújẹ́ Mr. Emmanuel ẹ̀yin olóríire rèé ẹni mò ń sọ̀rọ̀ rẹ̀ náà rèé o Emmanuel àbúrò ní sẹ́yìn o ẹni tí mo ló bùn ọmọ tára rẹ̀ yá ní 100,000 lónìí wọ́n dẹ̀ fún àwọn náà 25,000 lánàá wọ́n ti promise 20,000 ti pẹ́ wọ́n wá láwọn travel wọ́n dẹ̀ tún fi 5,000 kún 20,000 yẹn lónìí wọ́n tún send 100,000 pé ká fún ọmọ tára rẹ̀ ọ̀yá ọlọ́run o mọ́jà yìí náà sàárẹ̀ mo sọ fún Emmanuel mo ní ẹ̀yin kan ó kọ yín ti wà nínú ìwé tó wà lórí ìtẹ́ mi tó yẹ pé ojoojúmọ́ mo ń ṣàdúrà fún ẹni tẹ́yìn ogún kankan fún tẹ́yìn ọlọ́run kankan fún tẹ́ẹ̀dẹ̀ sádúró tó báyìí àfi káàbù ọlọ́run dájú lórí yín àfi kí ìbùkún ọlọ́run dájú lórí yín àfi kí gbogbo ọmọ yín ọ̀yà rẹ̀ jù yín lọ lójú ẹ̀mí yín ọlá àkọlé alùkùrẹ́ àná. Mr. Emmanuel náà ti láwọn ọ̀dà sọ̀rọ̀ mọ́sáàsì wa abẹ́ blaster rẹ̀ 500,000 la need èèyàn kan lè gbé fún wa ebe yìí yá ọlọ́run ni ọlọ́run mọ dáadáa tí èdè padà fún yìí àwọn kan bẹ́nu àwọn tí wọ́n ń ṣàánú wa lórí gbogbo nǹkan tá à ń ṣe
wọ́n ní aláàjì ẹ má dakọ̀ wa ẹ má dakọ̀ mi ẹ fi àlẹ́ fọlọ́hún irú ẹ̀ nírú ìyá àlùbáríkà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yẹn ẹ rí i pé mi ní dakọ̀ àmọ́ náà mọ ilé ẹnì kọ̀ọ̀kan yín ọmọ ọ̀nà ẹnì kọ̀ọ̀kan ọmọ ń tọ́kàn ní ọ̀rọ̀ yín ọmọ ń tẹ́ fi ọmọ tó wù yín mo nígbàgbọ́ pọ́nlọ́ wọn ṣe torí pé tẹ́mi gẹ́gẹ́ expert ńlẹ́sẹ̀ oore tẹ́yìn náà rò kọ́ lọ́wọ́ ṣe fún yín ó wù mí ká bẹ̀rẹ̀ blaster masasi lọ́la sọ́túnla ká fi ọ̀la tí ṣe Wednesday ká fi rasbẹ́ntì ra yẹn rìn ká bá bíríkìlà sọ̀rọ̀ kó wá bẹ̀rẹ̀ blaster lọ́túnla ó wù mí bẹ́ẹ̀ mọ̀dà nígbàgbọ́ pé ọlọ́run tó bẹ́ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin olórí rẹ̀ pọ̀ bíbí mo sọ mi ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní outside tó bá jẹ́ kí bẹ́ẹ̀ ṣe láàánú àwọn ará Nàìjíríà làwọn olówó ọlọ́lá Nàìjíríà bá láàánú ni wálé ayé ìbàdà ẹ wọ̀rọ̀ mọ́sáńtà ń sọ yìí owó Nàìjíríà mélòó ní bẹ́ẹ̀ ṣé ọ̀wọ́ asẹ́ni tọ́lọ̀ ń kẹ́ Nàìjíríà ni wọ́n dájú ni wọ́n láàánú ni ìjà ẹ̀sìn ní wèrè ní ọmọ ìjà ọkàlùkù ọ̀sẹ̀ tiẹ̀ ká láàánú ara wa mọ́dẹ̀ dọ̀tí ẹ̀sìn mi ní dọ̀tí ẹ̀sìn ẹ̀ mọ́ bẹ̀sìn mi ló kọjá ní bẹ̀sìn ẹ̀ ló kọjá ọlọ́run ní fi wá sílẹ̀ ọlákùnrin Al-Qur'an ọlákùnrin ọlọ́run àti ńlọlẹ́lẹ́ yìí kọ́lọ́wọ́ láwùjúbà tí mo kà yìí gbogbo ẹ̀yin tẹ́ ń kún ọlọ́run lọ́wọ́ lára wa ọlọ́run san o ọlọ́run san o ọlọ́run san o ọlọ́run bá ń dúpẹ́ fún yín o ọlọ́run bá ń dúpẹ́ fún yín o ẹ ní stroke kẹ́yà ayé yín gbogbo tí járùn gbajúmọ̀ tí máa ń jí àrùn olówó ká ṣẹlẹ̀ sí ẹ ní stroke ẹ ní rọlápàrọ̀ lẹ́sẹ̀ diabetes ò ní ṣe ẹ ní cancer ẹ ní fọ́jú ẹ ní sàárẹ̀ ẹ gbádùn lọ́jọ́ ọkù yín ni ọlọ́wọ́lá kú ọ̀tá ìlàbí èmi náà tá a jẹ́ àfa yín ọlọ́wọ́ mẹ́jà wà náà ráre o tọ́lọ́ là ń pa bí Mr. Emmanuel lónìí ní ẹ bá mi sọ pé aláàjì ẹ má ti ìbínú pé wọ́n ní kí n má ti ìbínú pa àwọn ò tí ì dá èmi gẹ́gẹ́ bù ní nǹkan mìíràn ìbínú ètò ń bá mi ṣe inú odidi nǹkan ni abẹ́mi gan ọ̀rá ń jẹ́ lé ńlẹ̀ kú ọkọ̀ gbogbo yẹyìn tẹ́ sọ mí ti ara yín fọlọ́hún lára gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ní ọ̀sán fún yín àìmọye mùsùlùmí tó lóun lè bu àfáà lówó mùsùlùmí dẹ̀ ni àìmọye kìrìsìtẹ́nì tó lóun lè bu pásítọ̀ lówó mọ̀ àwọn kan tó ní àwọn ti ṣe mítì pé àti pásítọ̀ àtàfà àwọn ò fún ọ lówó mọ́ bẹ́ẹ̀ bá lóun ò fún òjíṣẹ́ ọlọ́run àwọn ìrẹsẹ̀ ohun ò mú inú dúkìá ń fún ọmọ dúkìá rẹ parẹ́ nìyẹn kọ́ ló má pa dúkìá wa rẹ. Salamu alaikum warahmatullahi wabarakatuh.